Eleyi náà ni ìfọ̀rọ̀wé ọ̀rọ̀ tí iléeṣẹ́ Alalaye ṣe níbi àṣekágbá ìsìnkú bàbá wa àfáà àgbà ní ìlú Sàkété. La fi ń fi àsìkò yìí sọ fún wa pé ní ẹ jẹ́ ká gbélé ayé ṣe dáadáa. Eleyi ni iléeṣẹ́ Alalaye tá a fi ilẹ̀ Kútọ́nù ṣe ibùgbé. Màmá wa ẹ jọ̀ọ́ kí nìkan tí à ń ṣe ní ọjọ́ òní gangan ní pàtó. À ń ṣe ọjọ́ mẹ́jọ bàbá akọ lẹ́nu. Ọlọ́run bá foríjì wọn. Ẹ jọ̀ọ́ kí ni orúkọ bàbá wa tó dolóògbé náà? Akadi Muinu Alabi. Akadiri Muinu Alabi. Ọlọ́run bá foríjì màmá wa. Kí ni ìyà tí bàbá yìí kọ sí? Ìgbà dáadáa ni wọ́n kọ sí wa. Ònìyàn rẹ ni wọ́n. Àtẹ̀síwá dúpẹ́ pípọ̀ jù. Àjọ sọ̀rọ̀ parí ni wọ́n lè kí ìṣá yìí lọ́jọ́ fúdé. Ọlọ́run bá foríjì bàbá wa náà. Òun gba lóun gbọ́ mọ̀ pé rí wọn ò lè gbé òun jáde. Sallallahu alaihi wasallam. Pẹ́pẹ́ òun ìpò òun gbé wá à ń ṣe ẹ̀sìn tòun ẹ̀rẹ̀ lòun mọ́ gbé labọ́ lọ́wọ́n ọba tòun ẹ̀rẹ̀ náà lọ́ sì jẹ́. Ọlọ́run fà pẹ́rẹ́rẹ́ hàn ni ó sì jago ẹ̀sìn ṣáká. Ó kí mọ́ngíríbì kí ìṣá yìí aṣọ bó ni ẹlí ká gba àwẹ̀ káyókáyó àwẹ̀ méjì ó wọ̀ ó ní ẹ̀kọ́ bọ́rọ̀ yà ti gbà ìjọ kìíní kọ́ àgbà ti sàmìdí pẹ̀lú dìmọ́ṣì. Ẹ ṣe màmá wa Ọlọ́run bá foríjì bàbá wa náà Ọlọ́run bá pààyè sí wọn rẹ. Ẹ bá wa dárúkọ yín lẹ́ẹ̀kan sí i. Ajá Rashidatu Adùnní ìyàwó lè mọ́mù jẹ́ tán. Ẹ ṣeun ìyá wa. Ilahi wale hamdulillahi asagafula la ilaha illa subhana lillahi wale hamdulillahi asagafula la ilaha illa la ilaha loku imale o la ilaha o mo ṣe la ilaha ajabi la ilaha loku imale la ilaha o mo ṣe esi ukora joke o lọ́lọ́ bàbá kọ wa kurisi ajabi kurisi ukora joke lọ́lọ́ bàbá kola bàbá kọ wa kola bàbá kọ wa kola bàbá kọ wa kola bàbá kọ wa kurisi ajabi kurisi.